oríṣìí ọlọ́run ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa kí á páyọ̀ ọlọ́run ká mọ̀ pé ó yá ìjọ kan ń bọ̀ tá lọ bá ọlọ́run kí á máa di ẹrù nínú gbogbo ìgbà tílẹ̀ bá ti ń sú ká máa di ẹrù pé a fẹ́ lọ pàdé ọlọ́run ìgbéjọ́ tí wọ́n bá dé òjijì náà ni àmàbàdá kú bóyá àárọ̀ ni ìtàn ni bóyá ìdájí ni bóyá ìlú ni ọjọ́ iná jẹ́ àmọ́ irú ikú iná pa wá àmọ́ inú ilé wa láwà ní nígbòdì ní àmọ́ ìrìn àjò láwà ní àmọ́ orí ìdíẹ̀ láti máa múra lẹ̀ ẹ̀rí ìjọ kan wọ́n bí Ànábì léèrè àwọn ni ọ̀jọ̀gbọ́n nígbà tí ń sọ ọ̀jọ̀gbọ́n ó ní tí àfihàn pé lágbàdo ọ̀gbọ́n ni òun náà lẹ́yìn tó múra lẹ̀ dé tó múra lẹ́jọ́ tí ó pàdé ọlọ́run ẹjẹ́ ayẹra wa wọ mùsùlùmí ọkọ̀ bẹ́ẹ̀ lórí láàrin àwa àtọ́lọ́ ní láàrin àtàwọn náà bá dá kí àárín àwa àtọ́lọ́ kó dá ó ṣe pàtàkì lẹ́yìn náà gbogbo àwọn tí nǹkan bá pa wá pọ̀ káàrin wá dá ọkọ ní ẹ kíkàárín wá tìyàwó ẹ dá ìyàwó ní ẹ kíkàárín àtọkọ rẹ dá ọmọ ní ẹ tí dáadáa òbí ẹ kíkàárín àwọn àtòbí ẹ dá òbí ní ẹ jóbìnrin tí dáadáa àwọn ọmọ ẹ kíkàárín wá ọmọ rẹ dá ẹ̀gbọ́n sábúrò olórí sọmọlẹ́yìn olórí àdúgbò olórí ẹbí olórí ìlú olórí ìjọ láàrin olórí sọmọlá ń jẹ́ ìjọ láàrin sọmọlẹ́yìn láàrin wá dá síra wa ọ̀rẹ́ sọ̀rẹ́ ẹ̀jẹ̀ ká ní wá dá aládùúgbò sọládùúgbò ẹ̀jẹ̀ ká ní wá dá ẹlẹ́sìn ní ìṣẹlẹ́sìn ní tí àwọn kankan pa wá pọ̀ ìgbà mi bẹ ẹ̀sìn ọ̀tọ̀ láńsẹ̀ ìṣùgbọ́n bí pa wá pọ̀ ìṣẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ kò gbé ká má bára wa sí gẹ́gẹ́ bí ẹbí ní mùsùlùmí àwa mùsùlùmí a máa náwó dáadáa sáwọn tí wọ́n súnmọ́ wa wọ́n lè jẹ́ bí wọ́n jẹ́ ládùúgbò wa ni wọ́n kì í sí mùsùlùmí látara fi dáadáa bá wọn lò ó ṣeéṣe kan kásìlá anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam Yahudi kan bẹ́ẹ̀ ni wọ́n jọ ń gbé ládùúgbò lọ́wọ́ ní ìwọ́n lọ́mọ kékeré kan ọmọkùnrin ní ìgbà ní ẹ̀yà níbi a máa ń fẹ́ àmẹ́bí ọ̀wá rí ọmọ yìí kọ́ jáde níbi ọjọ́ mélòó kan wọ́n ní àníbi wá wọ́n lọ sílé nígbà wá délé wọn bá gbé ṣàìsàn ni wọ́n gbọ́dọ̀ ìbẹ̀rù ẹ̀kọ́ tó ní ziyaratul marid lọ bẹ aláìsàn wò kódà kọ́ mọ́ jẹ́ mùsùlùmí wọ́n bá bẹ̀rẹ̀ mùsùlùmí wọ́n wá lọ bẹ̀rù wọ́n bá lórí àìsàn náà bí wọ́n ṣàdúrà fún ẹ̀kọ́ kan tó ní bàbá lọ bẹ aláìsàn wò á ṣàdúrà fún ìgbà àjẹ́ mùsùlùmí jẹ́ kìfìrí àdúrà kọ́lọ́ fún ní àlàáfíà kọ́lọ́ jẹ́ kí ara rẹ̀ yá ẹ̀kọ́ mùsùlùmí wá sí láti wá fi kúnnú àdúrà kọ́lọ́ fi àìsàn yẹn pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ nígbà tí wọ́n ti mùsùlùmí ọlọ́run ní pẹ̀sẹ̀ rẹ̀ ni a ṣàdúrà ìlera fún àwọn ọ̀dọ́ ọba kan pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ ànábì wá ṣàdúrà fọmọ ìgbà ànábì wá pè sí Islam ànábì ní Islam hàn ó wá wọ ọmọ ẹ̀kọ́ sí Islam tí bàbá rẹ̀ ń bẹ ní àyíká ó wá wọ bẹ́ẹ̀ lójú bàbá ti wá gbẹ̀jú wípé ti ń béèrè ní pé tí kò gba ẹ̀sìn ànábì bàbá ìwà dá lóhùn pé tó bá wúwo rẹ̀ gbà á báyìí ni ọmọ ẹ̀sìn gba ìsìlámù lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam nígbà tó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́wọ́ bá ti pàṣẹ oyè ọmọ ìkúrò ní ọmọ anádọ́mọ àlìjánà ọgbà ìsìlámù lẹ́yìn náà ló jáde láyé ẹ̀rì òkúfà Ọlọ́run léyìí lábẹ́rẹ́ pé
dáadáa wa gbogbo ẹ̀ láàmà ṣe sí. Ó jẹ́ mùsùlùmí ayé dáadáa sí, kì í ṣe mùsùlùmí ayé dáadáa sí, ẹbí pawápọ̀ ayé dáadáa sí, àdìjẹ́ aládùúgbò ayé dáadáa sí, ibi iṣẹ́ lájọ wà ayé dáadáa sí, àjọ wà ní ìdájọ́ wà láwùjọ dáadáa sí. Mùsùlùmí olùṣerere ni, kì í ṣe olùṣebí. Bẹ́ẹ̀ bá lẹ́yìn ìdájọ́ jẹ́ mùsùlùmí ṣe aburú ọ̀tẹ̀lẹ́kọ̀ọ́ Islam ọyọwọ́ ni Islam ọ̀pọ̀ aláburú dáadáa lọ́kọ̀ wá ní gbogbo ìgbà, nínú ọ̀rọ̀ dáadáa ni, nínú ìṣe dáadáa ni, nínú ìwà dáadáa ni. Ó dáadáa wá mùsùlùmí kò dé lọ́mọ ẹ̀dẹ́ tó ẹranko arúmọdé dáadáa sí ẹranko. Arínú ọ̀rọ̀ ànábì tó ní ẹnìkan tó rí olóńgbò wọn náà, ẹnìkan tó rí ajá wà ní Jánnà, ẹni ó bá olóńgbò lọ́nà tí ó dá ìtara ẹ̀wọ̀n náà, ẹni ọba ajá lọ́nà tó dá agbára ìwà ní Jánnà. Dáadáa wá mùsùlùmí kò ní sí lọ́mọ ẹ̀dẹ́ nìkan, àwọn ẹ̀dá míì kì í ṣe ẹ̀dẹ́ yìí á sì dáadáa sáwọn náà. Wọ́n lọ fún wa ní dáadáa ṣe. Lónìí nígbà fẹ́ tó tẹnumọ́ jímọ̀ àti ní iná ní ọdún 23 Zulqa'dah 1445. Oṣù àwa mùsùlùmí àwa lóṣù kọkànlá báyìí lóṣù náà mùsùlùmí. Olúwa ní ọjọ́ kẹtàlélógún oṣù Zulqa'dah tí ó sì ní 31 May 2024. A rí pé ọdún ti súnmọ́, ọdún iléyá ti súnmọ́. Ó rí pé a máa sọdún iléyá nínú oṣù Zulhijjah. Oṣù kejì ọdún àwa mùsùlùmí la máa ń ṣe ọdún iléyá ní ọjọ́ kẹwàá rẹ̀. Ní máa ń jẹ́ ọdún iléyá. Ọjọ́ kẹsàn-án rẹ̀ ni àwọn tí wọ́n lọ sáájì máa ń gun Àràfá. Ó sì di eléyìí, jímọ̀ eléyìí ó ṣe é ṣe pé kó náà ní last juma nínú oṣù Zulqa'dah. Ibi tọ́ọ̀dù tó ń bọ̀, tọ́ọ̀dù ìjọ méje iná ní Zulqa'dah yìí lédi 29 ní ìdí ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n. Ànábì ti bá àwọn sọ̀rọ̀ pé innama shahr 29 laylan ilẹ̀ ẹlọ́dún mọ́ ìdáǹpé ní oṣù lọ́dọ̀ Ọlọ́run ó bẹ̀rẹ̀ láti ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ àwẹ̀ gbọ́nà lọ́wọ́ wà láta sún àtàkàrà. Ẹgbọ́ bẹ̀rẹ̀ oṣù Ramadan láti gbà àwẹ̀ àbíkẹ́ rọ́sù. Wọ́n láti tí wọ́n tàkàrà. Ẹgbọ́ lọ́pẹ́ gbà àwẹ̀ má bíkẹ́ rọ́sù ó bẹ̀rẹ̀ gún màlẹ́ fún tẹ́ẹ̀bà wá rí. Ìní tẹ́ẹ̀bà rọ́sù ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n. Wọ́n ti láì dá sàlàfí ẹ̀ka òkà púpọ̀ ọgbọ̀n. Aw kama qala sallallahu alaihi wasallam. Ẹ̀kọ́ dáadé ń kọ́ mẹ́rin ní pé gbogbo oṣù ojú ọlọ́dọ̀ àwọn mùsùlùmí tó máa dìde 29 láàmà wòkè sáàrù oṣù tuntun. Táàbà wá rí 29 àwà àkàwùkà nígbà ọgbọ̀n. Àwà bẹ̀rẹ̀ oṣù yìí tí ilé wọ́n wo òkè ní ọjọ́ Àlàmísì tó ń bọ̀ nírọ̀lẹ́ Àlàmísì tí ń ṣe on the 6th June 2024 wọ́n wo sánmà. Tí a bá ti wá rí oṣù ní alẹ́ ọjọ́ yẹn pé jímọ̀ ọjọ́ mẹ́jọ yóò jẹ́ on the 1 oṣù Zulhijjah. Á jẹ́ ọjọ́ àkọ́kọ́ Zulhijjah. Tí wọ́n bá wá rọ́ṣù jímọ̀ yẹn ni ó jẹ́ last jímọ̀. Ajẹ́ 30 Zulqa'dah. Àwọn ìpín sáìdé ọjọ́ mẹ́sàn-án ajẹ́ 1st of Zulhijjah. Ẹ̀kọ́ àkọ́kọ́ tàbí kákọ́lé nínú ìyẹn. Àárín tí Zulhijjah kò dáàbí máa ṣe ọdún àárín tí ẹ̀ ní alẹ́ Thursday tàbí ọjọ́ Friday lórí Mùsùlùmí. Kí ló wá jẹ́ àṣọlé yìí? Ẹ̀rí ìbẹ̀rẹ̀ Zulhijjah yìí, àgàgà ibẹ̀ ni ọ̀rọ̀ máa fẹ́ sọdún ti bẹ̀rẹ̀. Orí láàbí sọdún àgbà mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá oṣù yìí ó tún fáwọn sí olóore. Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ tó bá wa sọ
gẹ́gẹ́ bí hadith tí ó wá lọ́dọ̀ Muhammad bin Maslama al-Ansari radiyallahu ta'ala anhu sọ wípé inna li rabbikum fi ayyami dahrikum nafahatin, ó ní Ànábì ní bẹ fún yín nínú àwọn ọjọ́ ilé ayé yín àwọn àsìkò kan tá a sì ní àǹfààní fún yín tọ́dà gẹ́gẹ́ bí bónọ́s bí nafahat, ó ní tẹ́ẹ̀sẹ̀ díẹ̀ tẹ́ẹ̀gbà ẹ̀sẹ̀ tó pọ̀ bọ̀dá àràdù láhà tí àwọn àsìkò bá ti dé ẹgbàjúmọ́ láàláwò àyùsù ìbàkùn lọ́pàá mínìhà, ó ṣeéṣe tí àǹfààní kan náà àwọn àǹfààní ó ṣe déédéé gbogbo ẹnìkọ̀ọ̀kan nínú yín lọ́gbọ̀dọ̀ ọlọ́ọ̀bá la tashqawna ba'da abadan, tó bá ṣẹlẹ̀ sí ẹ̀sìn ní sórí ìgbìmọ̀lá ilẹ̀. Imam Tabarani gbàwá, Imam Bayhaqi gbàwá. Kí ni a sọ fún mi? Àwọn àsìkò tó ń bẹ nínú ọjọ́ ilé ayé tí Ọlọ́run bá ṣe àwọn àsìkò ní àsìkò olóore tó gbé dáadáa bá ṣe ń bẹ̀ àlékún lágbà. A kò fọ Ọlọ́run nínú ẹ̀. Nínú àwọn àsìkò yìí, òun náà ni al-ashru al-awailu min Zil-Hijjah. Òun náà ni pé mẹ́wàá àkọ́kọ́ oṣù Zul-Hijjah wà ń bẹ̀. Orí díẹ̀ làwọn àfáà Islam ní wá fún wa ní àwọn ìmọ̀ràn àtàwọn ojúṣe tí Mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe nígbà tí Iléyá bá ń bọ̀. Àti rí pé àwọn kan náà Mùsùlùmí àwọn ti lọ sáájì tí a bẹ̀ lọ́wọ́ bọba Allah fún wọn, gbogbo ọjọ́ ti wà lọ́rùn bí wọ́n ṣe lọ dáadáa, Ọlọ́run bá ní sọ wọn dáadáa, bá a ṣe péjú sí wọn Ọlọ́run jẹ́ ká péjú pàdé wọn, Ọlọ́run kó fún wa ní sẹ́nà ṣe, Ọlọ́run kó sì gbàdúrà wọn. Àwọn tí ó ti gbéra ní tí wọ́n fẹ́ gbéra, Ọlọ́run kó sì rọrùn fún wa. Àwọn tá a ti lọ rí dáa tó fẹ́ lọ, Ọlọ́run má ṣe ṣe rọrùn fún wa. Àwọn tá a ti ẹ̀ tí lọ́gá ń jẹ́ra ààyè yìí, Ọlọ́run má ṣe lè wọ tàwa náà. Àwọn tá a wá lọ hajj, tá a wà nílé, kí ni àwọn ojúṣe wa fún ọdún tó ń bọ̀ yìí, láti gbáradì fún ọdún Iléyá tó ń bọ̀ yìí? Ojúṣe àkọ́kọ́ náà bá ń fẹ́ lọ́dọ̀ gbogbo wa, òun náà ni muraqabatu thubut wa bidayati shahr Dhul-Hijjah. Òun náà ni ká ṣe àmójútó, ká ṣe àkíyèsí, ká máa wádìí ìgbà wo ni oṣù Dhul-Hijjah ó bẹ̀rẹ̀. Oṣù kejì lọ máa wá Mùsùlùmí ìgbà wo ni ó bẹ̀rẹ̀. Eléyìí mo ṣàlàyé ẹ̀fọ́ nísìn. A ń retí ẹ̀ ní ọjọ́ Thursday tó ń bọ̀ lálẹ́. Tí wọ́n bá ti ní rí Friday ọjọ́ mẹ́jọ, á jẹ́ ọjọ́ àkọ́kọ́ oṣù Dhul-Hijjah. Tí wọ́n bá rí Friday ọjọ́ mẹ́jọ, á jẹ́ third of Dhul-Hijjah. Saturday ọjọ́ mẹ́sàn-án, á jẹ́ first of Dhul-Hijjah. Ilé ẹ̀kọ́ àkọ́kọ́ nù, ká mójútó. Oṣù wáre oṣù dáadé sọdún Iléyá, oṣù Dhul-Hijjah. Saudi Arabia nìkan làṣẹ rẹ̀ wà kó kéde. Wọ́n àgbẹ̀rù míì láì ló kéde tó kú oṣù tó fi gàràbá ni. Kò sí àràbá ìlú mi ju Saudi Arabia lọ. Wọ́n àgbà ìlú mi láàyè, Ramadan lágbà láàyè, tó lè tàṣe tí wọ́n gbà mí. A lè lóṣù síwájú wọn, a lè lẹ́yìn wọn. Ṣùgbọ́n oṣù láàbí gun àràbá, láàbí ṣe Iléyá, wọn àfẹ́ kí ìkọ̀kọ́ kéde, a ní kéde. Ìjọba wa kéde ní ọjọ́ àkọ́kọ́, òun máa jẹ́ ọjọ́ àkọ́kọ́. Tí wọ́n dá ọjọ́ àkọ́kọ́ rè àti mọ́jọ́ àràfáànù, àti mọ́jọ́ Iléyá ni ẹ̀. Tí wọ́n lọ́jọ́ àkọ́kọ́ rè, ọ̀dìn náà ẹ̀rọ ọjọ́ kẹsàn-án, ọjọ́ àràfáànù, ọjọ́ kẹwàá, ọjọ́ Iléyá. Iṣẹ́ àkọ́kọ́ nù. Àwa tí a wá wà yìí, a lè béèrè lọ́wọ́ ìjà ń bẹ ní hajj. Bóyá lu alẹ́ ẹjọ́ Thursday, a béèrè lọ́wọ́ ẹjọ́ ẹjọ́ ẹbẹ̀ láàjì sí àti rúṣùrò. Tí wọ́n ti rí ṣòro àdán tí rí, a máa ń béèrè. Ọdún bá sì yìí sí íńtánẹ́ẹ̀tì dáadáa ní social media, a rí ìjọba ti rí ṣòro máa jù síbẹ̀. Bí láti rí àwọn ìjìnlẹ̀ ní àpòlọ́wọ́ oṣù nínú ìjọba Saudi Arabia, wọ́n máa ń lo àwọn irinṣẹ́ kan, iṣẹ́ ìgbàlódé láti lọ wá oṣù.
wọn àfojú lásán wá wọn nìsín wọn ní àwọn instrument tẹgbọn wa wọn tó sọ rẹ̀ ilé jẹ́ àkọ́kọ́. Oníṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tábàtò wá sí iná ni ìbìtìdáàmù bìbó sọ́dí aṣòro ìlhíjà ìtọ̀ àádìwàlà àmàlẹ̀ sọ̀lẹ̀ kájá àǹfààní ìbẹ̀rẹ̀ sùlíjà yìí mẹ́wàá àkọ́kọ́ kájá àǹfààní ẹ̀. Yìí ni pé bó láti jẹ àǹfààní ẹ̀ òun náà ni kálùkù sí olóore. Ọlọ́pàá ń sọ fánú Sūratu Fajr ọlọ́ni wal fajr wa layālin 'ashr ọlọ́ni ò ń búra pẹ̀lú àlùfájàrí àti àwọn òru mẹ́wàá kan. Bàjá ń béèrè lọ Ànábì sọ̀sọ́lá ó ní òru mẹ́wàá yìí òun náà ni àkọ́kọ́ mẹ́wàá Zul-Hijjah. Bẹ́ẹ̀ ni Abdullahi ibn Abbas náà tún bẹ́ẹ̀, Ibn Zubayr náà tún bẹ́ẹ̀, Mujahid náà tún bẹ́ẹ̀. Imam Bukhari gbanu sọ yẹ pé mẹ́wàá àkọ́kọ́ Zul-Hijjah lọ́lọ́ fi kúra ń bí tí a bá wọ́n tẹ̀sí gbọ́nà kẹfì bàbá sọ̀rọ̀ náà tẹ̀sí wọn bẹ́ẹ̀. Kí ni wọ́n ń bẹ nínú mẹ́wàá àkọ́kọ́ yìí? Ẹ jẹ́ gbọ́ àdìsí kánú àdìsí ẹ̀nà sẹ̀sẹ́là. Wọ́n náà àdìsí Abdullahi ibn Abbas rẹ̀ lọ́tàlá. Àdàbọ̀mà. Wọ́n náà sọ pé من أيام العمل الصالح بهن أحب إلى الله من هذه الأيام العشر. Ànábì ní sallallahu alaihi wasallam ó ní kò sínú ọjọ́ ilé ayé tí ká fi ṣe olóore ń bẹ̀ tó wá lọ́lá bí iṣẹ́ olóore tá a bá ṣe ní mẹ́wàá àkọ́kọ́ Zul-Hijjah yìí ń bẹ̀ ní iṣẹ́ olóore ní àmà ṣe ń bẹ̀ ló ti lọ́lá jù. Àwọn sàbẹ̀ wá béèrè qalu wala jihadu fi sabilillah. Ilé Ànábì sọ máa pé ṣé olóore kan bẹ tí ò sí olóore tó ṣe déédéé ọ̀nà ní kéèyàn jagun síbi ọ̀nà Ọlọ́run. Ṣé tó ń sọ fún ẹni pé bá a bá tó jagun síbi ọ̀nà Ọlọ́run kò ṣe déédéé iṣẹ́ tá a bá ṣe nínú ìbẹ̀rẹ̀ Zul-Hijjah yìí? Ànábì dáhùn ó ní wala jihadu fi sabilillah. Ìjagun síbi ọ̀nà Ọlọ́run kò ṣe déédéé. Ìjagun síbi ọ̀nà Ọlọ́run kò ṣe déédéé. Illa rajulun àbọ̀mọ̀nìyàn kan kharaja bi nafsihi wa malihi tó jáde sójú ogun pẹ̀lú ẹ̀mí ẹ̀ pẹ̀lú owó ẹ̀ fọ́lá ìlẹ́jì ìdánilẹ̀ gàbíṣe tó wá lọ tí ọkọ̀ tó tọ́sán ìyẹn nìkan tó ṣe déédéé ìṣẹ̀dá bá sí níbẹ̀rẹ̀ Zul-Hijjah. Ẹ̀rí torí díẹ̀ lámà yìí pé àsìkò tá a fẹ́ kó sí àsìkò olóore ni làbí wa máa bẹ̀rẹ̀ rẹ̀ á lu àǹfààní yẹn kí làwọn wá sí mẹ́. Inú tí a fẹ́ ká ṣe ń bẹ̀ níbẹ̀rẹ̀ Zul-Hijjah mẹ́wàá àkọ́kọ́ rẹ̀ nínú ẹ̀mí síyáàmù àbídáyà ká gba àwọn àwẹ̀ ọjọ́ nínú àwẹ̀ tí súnà fẹ́ ká gbà ní. Àìsàn máa yí pé a ní tí ẹ̀ lọ́jọ́ Friday tó ń bọ̀ ọlọ́run tí ẹ̀ ti wá ṣe dáadáa olùgbà tọ́ọ̀sì ọjọ́ àwẹ̀ tó ti tẹ́lẹ̀. Ìjọba wá dúpẹ́ pé wà tó ń pẹ́ láti Friday ó wà máa gbà lọ. Ẹ̀rì orí bẹ́ẹ̀ pẹ́sẹ́ bá lè gbà ní àwẹ̀ súnà ni. A gbà títí tí èdè ọjọ́ Àràfà ọjọ́ àpẹjọ kò tó wá nípa ó ti nípa ju àwọn ọjọ́ ìkú lọ. Ànábì máa ń gbà sallallahu alaihi wasallam àwọn sàbí máa ń gbà lóde aláàánú ayọ̀ àjùmáyé. Nígbà tó máa ṣe ní àbẹ̀rẹ̀ Zul-Hijjah, òun náà ni qiyamu layaliha àwọn òru yìí a máa fi ìrìnà bíra lóru. Iná bí ayọ̀ bá ti ẹ̀dẹ́ dé tẹ́lẹ̀ bí àǹfààní mẹ́wàá tó ń bọ̀ yìí ó máa di ìrìnà bíra lóru. Ànábì sì kọ́ wa ó ní salatu al-layli mathna mathna. Òru ẹ máa kí ní méjì méjì. Inú dáa tó máa ń ṣe ń bẹ̀ àmọ́ ọjọ́ ọlọ́pàá tó ní ń bẹ̀ àmọ́ yin Ọlọ́run inú àìsàn bí abúlé wọn mọ̀ ó ní àyànà sọ̀sẹ́lá nígbà tí ń sọ wọ́n lọ pé wákùnrin òfin nà ẹ̀pọ̀ níbẹ̀rẹ̀ Zul-Hijjah yìí nínú tahlil nígbóló la ilaha illallah wa takbir nígbóló Allahu akbar wa tahmid nígbóló alhamdulillah ó ní díẹ̀ nígbà tá a máa ṣe níbẹ̀rẹ̀ Zul-Hijjah bá ti lé láti rú ọjọ́ Friday lọ lọ́lọ́jọ́ sáré lọ pé ojúmọ́ ní gbogbo ìgbà
láàárọ̀ ni lọ́sàn-án ni nínú ọ̀rẹ́ ni nínú àjẹ́ àrùn pé Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahil hamd. A máa wí àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà àtàwọn obìnrin bọ̀ bá ń jáná lọ́wọ́ Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahil hamd. Ẹ̀rí ọ̀n bọ̀ sórí ojú òpin ọ̀nà ìlú bẹ́ẹ̀ náà wọ́n náà. Níbi tí àwọn òwe láti ẹ̀ka bọ̀ wọ́n mú fáre ó ní ìyá ní ẹ̀lẹ́sìwá. Wọ́n ní wọ́n máa ń jáde lọ sínú gbogbo ọjà. Òṣèwá wọ́n máa ní gbogbo inú ìlú. Nítorí ìjọba dé ilé wọ́n máa sọ pé Allahu Akbar Allahu Akbar Allahu Akbar la ilaha illallah Allahu Akbar Allahu Akbar wa lillahil hamd. Ó ní ìtẹ̀gbìránì wọ́n ìtẹ̀gbìrì náà bí tẹ̀kìbìrì wọ́n máa gbọ́dọ̀ tóbi àwọn èèyàn máa gbé tóbi ní ìlúṣe wa ni. Lẹ́yìn náà sọ́dà kàsàrà ìmọ̀sára níbẹ̀rẹ̀ Zul-Hijjah ní ojúṣe wa ni ẹgbẹ́ bí mùsùlùmí nínú àwọn ojúṣe òun náà ni àwọn sí olóore. Ìmọ̀ kí Al-Qur'an á máa tọ́ bọ́ bá ti lè Al-Qur'an fún kódà ara mi tó pé láàrin ọjọ́ mẹ́wàá yẹn wọ́n á parí di Al-Qur'an ẹlùmí nǹkan méjì bọ́ bá jẹ́ lè parí ẹ̀ mọ́jì kíjọ́ kan lọ́mọ ẹ lọ lẹ́ẹ̀ka Al-Qur'an lámẹ́wàá bẹ̀rẹ̀ yẹn àti àwọn oṣooṣù àwọn aṣẹ olóore mìíràn. Kódà a máa ṣẹ́ẹ̀tì ká ni a máa kóra sí mọ́sálásí lọ́wọ́ ọjọ́ yìí náà wọ́n wà lọ́rùn bẹ́ẹ̀ ilé nínú àwọn bẹ́ẹ̀ tá a máa ṣe. Lẹ́yìn náà nínú múra rẹ̀ di ọdún iná tó ní pé alimusa àǹkọ́bìlà aṣèhàn wà lárúbá ìbára ni mọ̀nìkúrúdà ìdáhìyà ìdá tó di ìdá Zul-Hijjah. Bẹ́ẹ̀ náà ni àwọn tá a bá fẹ́ tẹran léyà lọ́kùnrin lóbìnrin wọn àfẹ́ ká gé ìkànnà wa wọn àfẹ́ ká gé ìwọ̀n abíyá wa wọn àfẹ́ ká gé ìwọ̀n orí wa túbọ̀ mú wa ìwọ̀n abẹ́ wa ìkànnà owó ìkànnà ẹsẹ̀ tí Zul-Hijjah bá ti lè lé. A ní àǹfààní ká sí gbogbo ẹ̀ kó tó di ọjọ́ tọ́ọ̀dẹ̀ lẹ́gbẹ̀ẹ́ báyìí kàdàdé láti tẹran léyà yẹn ló dára jù. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sí Mùsàlámà ó ní Mùsàlámà sọ wípé àdúgbò wípé tí ẹ bá ti ní Zul-Hijjah bá lé táwa ní bọ́ fẹ́ pa ẹran léyà wọ́n máa gbé ìkankan nínú ara àti ìkanná rẹ̀ tó ti pẹran ó wà ní súnà bẹ́ẹ̀ àwọn tá a fẹ́ pẹran ó wà bẹ́ẹ̀ ní ìmúra ẹlẹ̀ òun náà ni gbogbo aláǹfààní ká máa gbé ìkanná tí ìdọ̀jọ́ tó bá tọ́jọ́ tọ́ọ̀dẹ̀ ká máa pẹran léyà kódà kó má ti rẹ̀ náà ó sọ wà lẹ́nu ẹ̀kọ́ fẹ́ pẹran òní gbé ìkanná ìtẹ́nà òní ẹsẹ̀ ìmọ̀ abí ẹ̀ òní fọ́ òní tú ìmọ̀ abẹ́ òní tú àwọn ọkùnrin tó kò wà ní gé bẹ́ẹ̀ là ní gé ìròrí wa eléyìí nínú àwọn àmúrálẹ̀ nínú àwọn àmúrálẹ̀ òun náà ni ṣìírá ìdìbíyà ìmọ̀ ìyẹ́gbẹ̀rẹ̀ àdáyé máa mọ̀rọ̀ àkáńdẹ̀ ìdìbíyà nínú ẹ̀ náà ni wípé àsìkò yìí náà láàbí máa ń ẹran léyà bẹ́ẹ̀ ọba lágbára àti ra ẹran ọmọ ń dá kárẹ̀ ẹran léyà rẹ̀ kí á ti dé ká súnmọ́lẹ̀ báyìí ó wà ní súnmọ́ bẹ́ẹ̀ ẹ̀rí fẹ́ni ọba lágbára àti ẹran táwa sọ àwọn àdájọ́ ẹran yẹn lágbàdo máa ṣe àlàyé fún wa lẹ́yìn náà múra alẹ́ fọdún òun náà ni ṣìírá òfin ọbẹ̀ jẹ̀dí ìmọ̀ ìyẹ́bùdára dáadáa kí ara aṣọ tuntun fẹ́ni ọba lágbára ìyá máa ra aṣọ tuntun fọ́dún ìyọ́ rà fọ́ máa rà fún ìyàwó náà ní lásìkò pẹ́ ìtọ́lọ́gbà bò láṣìírí a máa rà fún òbí wa a máa rà fọ́rẹ́ wa a máa rà fábúrú wa a máa rà fún ẹ̀gbọ́n wa a máa rà fún aládùúgbò wa ní súnà nífẹ̀ẹ́ máa lágbára lọ́gbà wà lágbára àti aṣọ tuntun èyí tó bá wà ní náà wọ́n ní tàṣí wàtẹ̀lẹ́ ìfẹ́bùl kọ̀dí àlùmọ̀jù nígbà láàmú lọ́kùnrin àdáyé ẹni tí ọba lágbára láti ìdásọ tuntun èyí tó wà ní náà kàtúnṣe kálùlọ ọfáìn káfún fáwọn alágbàsọ àwọn alágbàbọ̀ kan bá ní lọ fáìn dáadáa tó tó fẹ́ kí á wọ̀sọ dáadáa lọ́jọ́ ọdún. Lẹ́yìn náà òun ni ká pàdé ọdún pẹ̀lú ìgbìmọ̀ àrùbíṣọ àni pé ìyàn tó ní ìbànújẹ́ pàdé ọdún àrílò ìtọ́jú òdùnú ni a máa ń pàdé ọdún pẹ̀lú àwọn ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ní ìparí náà ní ká ṣe ọdún
gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe fẹ́ láti tẹ̀lé àwọn ẹ̀kọ́ ọdún. Gbogbo eléyìí ni àwọn ojúṣe tó wà wájú wa lápadà máa ṣàlàyé ní jímọ̀ ní ètò tó ń bọ̀ nítorí pé ọdún dé látara wípé àwọn nǹkan wọ̀nyí ní àwọn àlàyé. Báwo ni a ṣe jàǹfààní láti mójútó gbòòrò oṣù lé, báwo láti jàǹfààní lọ́wọ́ àkọ́ Zulhijja, báwo ni a ṣe ní gé èékánná wa àti irun ara wa nígbà tí bá ti lé, báwo láti rẹran ọdún, bákan náà báwo láti raṣọ ọdún, báwo láti pàdé ọdún pẹ̀lú ìdùnnú, báwo láti sọdún pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ayọ̀. Lóṣù súnmọ́ tó yìí náà ọlọ́jọ́ bá wa lẹ́kọ̀ọ́ wa láàyè, wọ́n jẹ́ wọn sọdún lẹ́yìn wa, àwọn náà ní ká sọdún oṣù kan lálàáfíà. Wà tó bá fẹ́ lọ ilé ọdún, àsìkò tá a fi lọ tá a fi bọ̀ ló máa ṣe fún wa. Ọ̀dà àsìkò ní èkó yìí fún ẹgbẹ́ sọdún, ọlọ́run bá yóò ṣe ní ọdún ayọ̀, yóò ṣe lọ́dún òdùnnú, yóò ṣe lọ́dún ìbànújẹ́ fún wa. Gbogbo àwọn tí wọ́n ṣe ìrìn àjò lọ́bẹ̀ láti alọ́sáàjì ni ọlọ́ba sàn lé ní àlàáfíà àti ayọ̀. Àbí ọlọ́run bá àlekẹ́ ọlá fún ilẹ̀ ayé, ìwé ọlọ́run bá bá ní gbogbo sí. Ilẹ̀ Palestine, àgàgà ìgbàdá ìpínlẹ̀ Rafa ní Gaza, gbóná lọ́ba ìjẹ́ ń pa àwọn ìgbà tí wọ́n ń pa ẹran, tí wọ́n ń dáná sun àwọn èrò ọlọ́run, bàbá alákòóso ọba alágbára. Àwọn alágbára tí wọ́n ń gba bí ayé jẹ́ yìí, ìbá rẹ̀ ká wọn, orúkọ bá tọ́ sí wọn, ìwé ọlọ́run bá ní ṣe fún wọn. Bá ní dá orí ìdúró, bá ní sọ àwọn èèyàn tí wọ́n wà ń bíbà ẹ̀, lọ́lọ́run sọ àwa náà. Àtọrọ ọdún fún orílẹ̀-èdè wa, olùdókòwò ìjọba àpapọ̀, ọlọ́ba ní gbogbo ọlọ́ba ní kan máa ṣe. Ìjọba state bá ní kan máa ṣe. Ìjọba àbílẹ̀ bá ní kan máa ṣe. Ìjọba ẹnì kọ̀ọ̀kan wà lọ́mọdé kọ́ dàrú. Mọ́sálásí ẹnì kọ̀ọ̀kan wà ẹgbẹ́ wọn ìjọba bí a ti ń ṣiṣẹ́ ọlọ́mọdé ọ̀dàrú láéláéláé. Ààbò lọ́rọ̀ máa ṣàmàṣe fún wa. Wọ́n ń gbé ní ọlọ́mọdé gbogbo wa, wọ́n jẹ́ ẹgbẹ́ alásùnmọ́ wa, làwọn kó lọ́wọ́ agbénigbéni, lọ́wọ́ àwọn agbénipa, agbénisòwò, àmbẹ̀ni mọ́sálásí làwọn bẹ̀rù. Gbogbo dáàbẹ̀ lọ́dọ̀ mọ́sálásí wọn. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. الله أكبر الله أكبر.